ìṣẹ̀dálẹ̀ bàbá wa ohun abíwábí bàbá wa ni àṣà ọmọ Yorùbá bóyá tó máa ti ẹ̀kú o ká tó ṣàna ṣe dáadáa. A kí gbogbo èèyàn wa ní gbogbo tí ẹ ti láǹfààní láti máa wò wá ẹ sì káàbọ̀ sórí àkọ́tún ètò wa ètò yín ìṣẹ̀dálẹ̀ pẹ̀lú Olúwabùkọ́lá Adélékè. Ẹ kú gbogbo àsìkò yòówù tí ẹ wà lápá ọ̀dọ̀ ti yín a kú gbogbo ọjọ́ ṣe bí a kú bí gbogbo nǹkan ṣe lọ láṣẹ Elédùmarè ayẹ wa ni kò ní yẹlẹ̀ fún wa gẹ́gẹ́ bí ìṣe wa ẹ mọ̀ wípé tí àwa máa mú wa ní akitiyan lọ tí a ní láti ṣe gẹ́gẹ́ bí ojúlówó ọmọ ọkọ Yorùbá àtàtà tí àwọn nǹkan wa àwọn nǹkan àbínibí wa tí òfin ní di àtẹ̀mẹ́rẹ̀ tí òfin ní wá di páwọ̀ àjòjúgòdògbò yóò wá máa wá tó kéré máa mú máa wá pàtàn lé bàbá wa fún wa a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àgbà ire àwọn àgbà iyì tí wọ́n máa ń tẹ́wọ́ gbà wá ní gbogbo ìgbà tí a bá ti dé pẹ̀lú eléyìí náà ni mo fi kí yín káàbọ̀ sí ìlú olókìkí ìlú àtàtà ọkọ̀ pàtàkì lára àwọn ìlú ìṣẹ̀ǹbáyé níbi tí a wà lónìí ẹ ti máa wò pé níbo la wà tí mi ò dáko ẹ̀ fún yín ẹni àgbéyàwó bọ́ ọ̀rọ̀ báyìí kò yóò máa ga òwò rẹ kó mọ̀ bá ṣe ra ẹ̀ léṣe ẹ̀yin ṣàfarabalẹ̀ ẹ̀ mọ̀ bí tá a wà ìlú Ìrágbìjí la wà kí ló bí orúkọ yìí gan kí làwọn nǹkan tó yẹ kí á mọ̀ gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá àtàtà nípa ìlú yìí ó la ṣe wá wò wípé ẹni tí ọlá tọ́ sí là fọlá fún ẹni tí iyì yẹ náà sì ni àgbé yìí kò yàtọ̀ sí wípé a wá wò wípé ẹni ọlá yẹ náà la fi ọlá fún bàbá wa náà tún wá jẹ́ bàbá tí tẹ́wọ́ gbọmọ wọn ì ṣe bàbá tí lọ́mọ sá bẹ́ẹ̀ di a kí bàbá wa kábíyèsí ọba Abdulrasheed Ayọ̀kúnlé Ọlábòmí Arágbìjí ti ìlú Ìrágbìjí bàbá wa Ọ̀dúndún kẹrin pé ẹ kú dédé àsìkò ẹ kú àlejò wa sà. Ẹ ṣeun mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ tó ń gbọ́ wa ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa náà ò ní di o ilé àtọ̀nà yín gbogbo ẹ̀ yóò máa dá o. àṣẹ Ìdùmarè lẹ́ẹ̀kan sí a kí yín pé ẹ ṣeun tí ẹ tẹ́wọ́ gbà wá tí ẹ fojú kéré wa láṣẹ Elédùmarè aṣọ yìí yín ò ní ya ògèdè iwájú náà lẹ́ẹ̀ máa lọ ní gbogbo ìgbà. àṣẹ o. kí a má wàá fi ọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ bí òru ẹ̀yin àgbà ẹ jẹ́ kí a lọ sí ojú ètò gbé wa wá gan ẹ dẹ́kun bàbá wa wá ní òrùn kì í gùngùn kó má ní ibi tó ti sọ̀ wá ẹ jẹ́ á bẹ̀rẹ̀ láti ibi tí ìlú yìí ti ṣẹ̀ wá. ẹ ṣeun ìlú Ìrágbìjí ìlú ìṣẹ̀ǹbáyé ni ìtàn àtẹnudẹ́nu ó fi yé wa wípé ìlú yìí ti wà láti nǹkan bíi ẹgbẹ̀ta ọdún tó lóyìnbó ń pè ní 600 years. Ohun tí wọ́n fi yé wa nínú ìtàn náà ni wípé bàbá wa Sùnkúngbadé àbí sí ilé Ìjíó ní Mọ̀ọ̀rẹ̀ ní ìlú Ilé-Ifẹ̀. A gbọ́ wípé ìgbà tí a bí bàbá yìí gẹ́gẹ́ bí ọmọ ọwọ́ ó máa ń sun ẹkún púpọ̀. Láyé ìgbà ni tá a bá bí ọmọ wọ́n máa ń wo àkọsẹ̀jayé ẹ̀ irú ọmọ wo la bí báwo ni ó ṣe lò gbésí ayé. Nínú àkọsẹ̀jayé tí Ifá Olókun Asọ̀rọ̀dayọ̀ tó sọ ní pé ọmọ tá a bí o bó ṣe ń sun ẹkún yìí ìgbàkúgbà tó bá ti kọ́ lọ bá yá adé kékeré wọ́n bá ṣe adé kékeré ìgbàkúgbà tó bá ti ń sun ẹkún wọ́n máa fi adé ètè lórí tí wọ́n bá sì fi dé kò ní sun ẹkún mọ́. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló sì rí tí ọmọ yìí bá ti ń sun ẹkún tí wọ́n bá ti fi adé dé lórí ẹkún náà adákẹ́kún ni wọ́n wá kúkú ń pè ní Sùnkúngbadé. pé ẹkún tó sun ló fi gbadé. Bẹ́ẹ̀ ni àkọsẹ̀jayé tó sọ wípé ọmọ yìí o tó bá dàgbà tó bá tó ẹni ọkùnrin yóò tábùṣe gàdá tí ó sọ wípé òun fẹ́ kúrò nílé òun fẹ́ lọ tẹ ìlú Tòǹdó. Ẹ̀yin òbí rẹ̀ ẹ má dì lọ́wọ́ ìgbàkúgbà tó bá sọ ẹ̀yin ò lọ ẹ má sì rán létí tó bá sì sọ pé òun lọ ẹ má dì lọ́wọ́ láti máa lọ torí pé ọmọ yìí ò kúrò nínú ilé yóò lọ tẹ ìlú tí ẹ̀dùn. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló sì rí bàtí Sùnkúngbadé ń dàgbà ó fẹ́ yàwó
ó tábùsì gàdà ó táwọn òbí ẹ̀ lọ pé òun fẹ́ kúrò, òun fẹ́ lọ tẹ ìlú Tòǹdó. Òun ló ti fọ́ orílẹ̀ ibùyọ oòrùn, ó lọ títí oríṣiríṣi àwọn ẹ̀ka ní ìtàn náà pín sí, ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì jù tí ó fi lọ́kàn balẹ̀ jù, ó sọ fún wa pé Ṣókúngbadé rin ìrìn àjò láti ìlú Ilé-Ifẹ̀ títí tó fi dé ìlú kan tá à ń pè ní Ọ̀tàn Ilé. Ọ̀tàn Ilé, iye ọjọ́, iye oṣù àbí iye ọdún tó gbà láti dé Ọ̀tàn Ilé a lè mọ̀, torí pé láyé ìgbà ni ìrìn ò dàbí ìsìn. Ẹ bá fẹ́ lo Èkó ní ìsìn ó lè wọkọ̀ ká tó ṣẹ́jú ń pàdé wọ́n lè kò ti dẹ́kò, kò rí bẹ́ẹ̀ ń jọ inú igbó, nínú ẹ̀gàn, nínú aginjù, níbi tó jẹ́ pé oríṣiríṣi ẹran tó lè pani jẹ, èyí tó lè gbé ni mì làgbà kọjá. Ìrìn ẹsẹ̀ ni, ìrìn tó nira púpọ̀ ni, tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ a máa rìn tí wọ́n sì rà síbẹ̀. Olóṣèlú jẹ́ pé láyé ìgbà ni ó gbọ́dọ̀ jẹ́ akíkanjú. Iṣẹ́ méjì ló ṣe pàtàkì jù: iṣẹ́ ọdẹ, iṣẹ́ àgbẹ̀. Iṣẹ́ ọdẹ ó gbọ́dọ̀ ní àjàbù, ó gbọ́dọ̀ ní egbé, ní oríṣiríṣi nǹkan tó bá jẹ́ ọdẹ, torí pé ẹran kẹran ló lè pàdé nínú igbó. Àwọn àlìjẹnú oríṣiríṣi sì wà nínú igbó, àwọn iwin, àwọn ọ̀rọ̀ lóríṣiríṣi. Ìgbésí ayé Ṣókúngbadé ní Ọ̀tàn Ilé àmọ́, ṣùgbọ́n a gbọ́ wípé nígbà tó tún ṣe sáà, Ifá sọ fún un pé kó kúrò ní Ọ̀tàn Ilé kó tó forí lé ìbùwọ̀ oòrùn. Wọ́n á lọ dé ìlú kan tá à ń pè ní Ìbòkun. Àtò débẹ̀, àsìkò tó lò ní Ìbòkun náà kò yé wa, torí pé kò sí àkọọ́lẹ̀ pé iye ìjọba ẹ̀ ló lò. Ó fẹ́ ìyàwó kejì ní Ìbòkun. Ó tó tẹ̀síwájú títí tó fi la omi kan kọjá tá à ń pè ní omi odò Ògùn, títí tó wá fi dé ibi tá à ń pè ní Ìràgbìjì lẹ́nu. Ibi tó kọ́ sọ̀ sí, tó sọ èrò ẹ̀ kalẹ̀ sí, tó ti kọ́lé àkọ́kọ́, ìdí igi ìrókò ni à ń pè ní ilé ìrókò títí di ẹ̀mí. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí Ṣókúngbadé ti wà ní ibi tá à ń pè ní Ìràgbìjì lẹ́nu, àmọye oṣù, àmọye ọdún, ó tábùsì gàdà, ó ń wo ẹ̀fí lọ́ọ̀kan tí ó jìnnà síbi tí wọ́n sọ kalẹ̀ sí. Ibi tó ti ń wo ẹ̀fí sì ni òun ni àáfi mọ ẹ̀mí tẹ̀mí wà níbì kan. Kò dàbí ìsìn tá a bá fẹ́ dáná, ọmọ lọ ra ṣáná wá, lọ ra èyí tó ń lo gáàsì wá, gbogbo ẹ̀rọ ọ̀run nísìn. Iná, ohun tó ṣe ribiribi ní láyé ìjọ́un. Tó o bá ní iná ògùnná kan ṣoṣo, o máa tọ́jú ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà. Tọ́dún ìkọdún, iná ò ní tánú àrò, bí igi nǹkan máa ń títàn lẹ́ẹ̀ máa fi kankan, torí pé ẹ ṣe làálàá púpọ̀ kan tó rí iná tí iná yẹn bá ikú. Tó bá ti wá rí ẹ̀fín, ó fi hàn pé ẹ̀mí kan wà ń bẹ, ọmọ adarí hun wà ń bẹ, ìyẹn wà ń bẹ. Ṣókúngbadé rí ẹ̀fín lọ́ọ̀kan nínú aginjù tí ó jìnnà síbi tí wọ́n ń gbé. Tó bá sì rí irú ẹ̀fín bẹ́ẹ̀, méjì ni ó pín sí, nínú kó jẹ́ ọ̀rẹ́ tàbọ́tà. Ṣùgbọ́n ò lè mọ̀ bóyá ọ̀rẹ́ ni àbọ́tà àfìgbà tó bá tó débẹ̀. Wọ́n dínra ogun láti lọ wò pé ta ló wà ńbẹ̀. Ìgbà tí wọ́n débẹ̀, wọ́n rí ọ̀dọ́mọkùnrin kan. Lẹ́wọ̀ arákùnrin òun bolo ti wá, kí ló fẹ́ kí orúkọ rẹ̀ ti jẹ́. Ó ní orúkọ ní Kásà. Bolo ti wá, lóun wá láti ìlú kan tá à ń pè ní Ọ̀là. Kí ló wá ṣe ń bí? Olóhùn wá ṣọdẹ ni. Lẹ́yìn àjọṣepọ̀ díẹ̀, ibi tí wọ́n ti pàdé, igi tó wà ń bẹ̀ níbi tí wọ́n ti pàdé, igi ìrà ni. Wọ́n ń pè ní Bredelia tongi ní botanical name ẹ̀.
àkíyèsí àkọ́kọ́ ni wípé wọ́n rí tí ìgbín tó rìn jáde nínú ìdí igi, ìgbín 16 ni wọ́n rí tó rìn jáde, tó mú àpẹẹrẹ wáyé pé nínú ìgbàgbọ́ Yorùbá wípé ẹ̀rọ̀pẹ̀sẹ̀ ní ibẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, ọmọkùnrin yìí tó ń jẹ́ Kásàù oníwà tútù bí àdàbà ni, tó kìí ṣe ẹni tá a lè bá jà. Wọ́n di ọ̀rẹ́ torí pé kò sí kékeré ọ̀rẹ́ àti Kásàù àtàwọn ọmọ ẹ̀, àbí àti Kásàù àti Sokungbadé àtàwọn ọmọ ẹ̀, wọ́n di ọ̀rẹ́, kódà wọ́n fẹ́ẹ̀ dẹbí. tá bá lọ tán bá bọ̀, Kásàù bolo wà, mo lọ sí ọdẹ ní òkè odò ní ayọ́pàdé nídìí igi ìrà. Ìgbà tó yẹ igi ìrà náà bẹ̀rẹ̀ sí gba ìjì kẹrẹkẹrẹ, ó di àpàdé nídìí igi ìrà tó gba ìjì kẹrẹkẹrẹ, ó di ìrà gbìjì. Tá bá tú lè túpáyà igi ìrà tó gba ìjì tó jẹ́ ìrà gbìjì. Ìyẹn jẹ́ bí ọ̀rọ̀ orúkọ ìrà gbìjì ṣe jẹ́. Ìran Sokungbadé tó sì ń jọba láti ìgbà tí Ìwà ti ṣẹ̀ títí di èmi, àti pín sí ẹ̀ka 4. Ẹ̀ka àkọ́kọ́ òní ẹ̀ka tiwa tó ń jẹ́ Ajíbọ́dẹ. Ẹ̀ka ẹlẹ́ẹ̀kejì òun ni Aróodòyè. Ẹ̀ka kẹta Ọ̀ṣúngbèmí, nígbà tí ẹ̀ka kẹrin jẹ́ Ògúnmọ́lú. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin látara Sokungbadé ni wọ́n ti jáde. Ẹ ṣeun ìrọ̀ ní tọ́lórílẹ̀. Ẹ wá jẹ́ kí ìbéèrè lè àwọn ìran Kásàù yẹn náà wá ń kọ́, ṣé nígbà tó yá wọ́n kúrò ní àbí àwọn náà wà nínú ìlú? Àwọn Kásàù, ìwọ ará bí tí àwọn ará ìjọ́un ti fẹ́ràn òótọ́ nù. Kásàù ní ọmọọba lọ láti ọ̀la, òun ò lè dúró pẹ̀lú Sokungbadé, òun padà á lọ láti lọ dún oyè ọba. Láyé ìjọ́un, ìgbà tí ọba wàjà, wọ́n ránṣẹ́ sí Kásàù pé ààyè ọlọ́lá ti sí ilẹ̀ kó má bọ̀. Kásàù lọ lóòótọ́, ó dún oyè ọba ṣùgbọ́n kò jẹ. Ó gbìyànjú títí kò jẹ, torí pé ó ti gbé ìṣe àkóso, ó ti yọ̀ǹda ẹ̀ fún Sokungbadé àti ìran rẹ̀, ó sì dúró lórí òótọ́ náà. Ó padà wá sí Ìràgbìjì láti wá ṣe ìgbésí ayé, ó sì dúró títí ọba yẹn náà tó fi gbésẹ̀. Ó tún padà lọ sí Ọ̀là padà lẹ́lẹ́ẹ̀kejì láti lọ dún oyè. Síbẹ̀síbẹ̀ orí òkun ló wá ṣẹ̀ wá padà sí Ìràgbìjì pátápátá. Nígbà tó lọ lákọ̀ọ́kọ́ tó padà, wọ́n fún ní oyè igbákejì ọba, ó fún ọmọ ẹ̀, ó fún àwọn ìran ọmọ ẹ̀. Gbà tó lọ lẹ́lẹ́ẹ̀kejì tí yóò tún mú tó padà wá, wọ́n wá fún ní oyè igbákẹta, eléyìí tó fún kanú àwọn ọmọ ẹ̀. Igbákejì yẹn ni Yésà, igbákẹta òun ni Ọjọ́mú, tí wọ́n ń jẹ títí di òní. Ọjọ́mú yẹn ni ó wá jẹ́ oyè àwọn ọmọ tiẹ̀ láti ìgbà náà. Bẹ́ẹ̀ni, láti ìgbà ìwáṣẹ̀ títí di àsìkò yìí. Ẹ ṣeun. Tí a bá wá ń wò ó, kí ni ohun tó jẹ́ bí iṣẹ́ àkọ́ṣe nílùú tó jẹ́ iṣẹ́ tó gbajúgbajà nílùú Ìràgbìjì? Mo ti ṣàlàyé fún wa tẹ́lẹ̀, nítorí pé bí ojú ọjọ́ ṣe rí, bí ìlú ṣe rí, ó jẹ́ pé bẹ́yẹ bá ṣe ń lọ ni wọ́n ń sọ̀kò ẹ̀. Iṣẹ́ àkọ́kọ́ tó jẹ́ gbajúgbajà jù oníṣẹ́ ọdẹ àti iṣẹ́ àgbẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀yà, gẹ́gẹ́ bí ìran, ìgbésí ayé wa
àwọn ìpèníjà tá a bá ní ló máa ń fi hàn báwo la ṣe ṣe. Fún àpẹẹrẹ ohun tá à ń gbìn jù tó jẹ́ iṣẹ́ ìmúṣejù òun ni iṣẹ́ òwú gbígbé. Òwú la máa ń gbìn jù. Òwú aṣọ. Òwú aṣọ. Gbogbo aṣọ tá à ń lò Ìràgbìjì àwa là ń gbìn òwú ẹ̀. A tún ń gbìn ẹ̀lú. À ń paláró lóríṣiríṣi àwọ̀ tó bá wù wá gẹ́gẹ́ bí iṣẹ́ ìpìlẹ̀. Gbogbo ìgbà náà àwọn nǹkan àmúṣọrọ̀ irú ilé tá à ń lò nísìn bíi kòkó, bíi obì àbàtà ló wà tá à ń pè ní obì yóbì, obì gidi, kò tí ì sí obì gbàǹjà. Fúnra wa là ń ṣe gbogbo tá à ń nílò, fúnra wa la ṣe ń lò. Kódà tó máa ń tà lọ́sẹ̀ sí àwọn ìlú òdì kejì láti fi sọ̀rọ̀. Ohun kan tó tún wọ́pọ̀ púpọ̀ ní ọ̀dọ̀ wa òun ni ọ̀pẹ. Torí pé igi ìpìlẹ̀ lọ̀pẹ. À á gbin ọ̀pẹ, à á kọyìn, à á ṣepo. Kódà à á ṣe èkùrọ́, àdí ẹ̀yàn, àdí àgbọn tá à ń fi para lára èpò láti rí. Àwọn ọṣẹ tá à ń fi wẹ̀ lára kòkòrò àwọn nǹkan tá à ń mú jáde lóko bíi ṣọṣọ ẹyìn, bíi pangílìtì ẹyìn láti ń ṣe. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ní ṣe pẹ̀lú báwo láyé ṣe gbẹdẹmukẹ pẹ̀lú wa látẹ̀yìnwá. Ṣùgbọ́n lóde òní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tó fẹ́ wọ́pọ̀ jù òun náà ní iṣẹ́ àgbẹ̀. Iṣẹ́ àgbẹ̀ kòkó kò tí ì ju bí 100 ọdún ó lé díẹ̀ tí kòkó dé. Àgbẹ̀ kòkó, àgbẹ̀ obì, àgbẹ̀ kọfí àtàwọn nǹkan míì náà tó ń jẹ́ àǹfààní fún wa láwùjọ òun ló ní ṣe pẹ̀lú iṣẹ́ àgbẹ̀. Àtúwọ́ láwọn tó ń ṣiṣẹ́ ọwọ́, iṣẹ́ ìlù dùndún, ìlù bàtà, kóso, ìlù àpíntí, ìgbìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn kan wọ̀nyí ó jẹ́ ara àwọn iṣẹ́ tí a ń ṣe. Iṣẹ́ ọwọ́ oríṣiríṣi bí gbẹ́nàgbẹ́nà, bí àwọn ọjọ́ orin mọ́rin àti oríṣiríṣi. Gbogbo àwọn iṣẹ́ wọ̀nyí ó jẹ́ iṣẹ́ tí ó jẹ́ pé ó ṣe pàtàkì nílùú Ìràgbìjì. Kódà níbi iṣẹ́ kòkó tí a jẹ́ gbajúgbajà dé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ tá a ti ń gbin kòkó ní orílẹ̀-èdè Nàìjíríà tẹ̀ ní bá Ìràgbìjì. Bóyá nípínlẹ̀ Edo ni o, àbí nípínlẹ̀ Delta, àbí nípínlẹ̀ Akwa Ibom ní ìsìn, àbí nípínlẹ̀ Ondo, àbí nípínlẹ̀ Ọ̀yọ́, àbí nípínlẹ̀ Ògùn, àbí Ọ̀ṣun. Gbogbo bí pátá kò sí abúlé tẹ̀lé bá Ìràgbìjì lọ́pọ̀lọpọ̀. Kò sì sí nǹkan míì tí wọ́n ṣe ju iṣẹ́ àgbẹ̀ yìí lọ. Ẹ ṣé mo dúpẹ́ púpọ̀. Ẹ jọ̀ọ́ wá kún nǹkan kan tí á wù wá kí ẹ bá wa tàn mọ́lẹ̀ sí. Ó wọ́pọ̀ nínú àpèlé tí wọ́n fi máa ń kí oríkì ìlú Ìràgbìjì. Wọ́n ní Ìràgbìjì olókè méjì takọtabo lórí àgbà. Báwo ni ọ̀rọ̀ òkè méjì ọ̀hún ṣe jẹ́ ẹ̀sìn? Ẹ ṣeun. Ìràgbìjì olókè méjì takọtabo lórí àgbà Ọ̀ṣun. Ọ̀kan yìí lulẹ̀, ó kù kan. Ìtàn náà ló fà á. Torí pé gbogbo tó bá ti ṣẹlẹ̀ sí wa lónìí, ìtàn ni lọ́la. Ọ̀rọ̀ lónìí, ìtàn lọ́la. Fàǹfà ló wà láàrin ìlú Ìràgbìjì àti ìlú Ọba Àgùn tó jẹ́ ìlú amúlégbè Ìràgbìjì ní nǹkan bí 200 ọdún ó dín díẹ̀ sẹ́yìn. Fàǹfà yìí wá pọ̀, ó sì lágbára lórí ta ló ní òkè, ta ló sì nílẹ̀ tó wà ń bẹ. Àwọn ọba tí ń bẹ ní agbègbè gbogbo ni wọ́n dá sí. Ìbúra láti wáyé nítorí pé Ìràgbìjì gbà wípé òun ló ní òkè, òun ló sì nílẹ̀ tó wà ń bẹ. Nínú fàǹfà ni Ìràgbìjì ti búra wípé láti fi hàn wípé òun ló ní òkè ó tó ọjọ́ méje, òkè kéékèèké méjì tó dúró lórí ara wọn, ìkan ó yí lulẹ̀ yóò kù kan. Bí Ọlọ́run sì ṣe fẹ́ òótọ́
ọjọ́ kẹta tí Agbíjì sọ̀rọ̀ lọ́kàn yé lulẹ̀ lóko kan náà fi pé wá ní Agbíjì olókè méjì takọtabo lórí àgbà Ọ̀ṣun ọkàn yé lulẹ̀ lóko kan. Ìlú amúlégbè wa kan wà tó ń jẹ́ Àgbà, kì í ṣe lórí ìlú Àgbà. Òrìṣà kan bẹ́ẹ̀ Agbíjì tá ń pè ní òrìṣà Àgbà Ọ̀ṣun. Òun ni torí pé nínú èdè pípé bó bá ṣe rọrùn jù, bó bá ṣe rẹwà jù làwọn tó ń pèdè máa fi pè. Tábà dédé sọ pé Agbíjì olókè méjì takọtabo tí mo sọ pé lórí Àgbà Ọ̀ṣun kò ní rọrùn, kò ní gúnlẹ̀ dáadáa ni mo rò pé wọ́n fi pè lórí Àgbà Ọ̀ṣun. Ó wá wọ́pọ̀ pẹ̀lú àwọn èèyàn tí nǹkan bá ti ń gùn wọ́n tó fẹ́ dínkù díẹ̀ tí wọ́n á kú lórí Àgbà ọ̀kan yìí lulẹ̀ òkú kan, ṣùgbọ́n àpèjá rẹ̀ ni lórí Àgbà Ọ̀ṣun. Ọ̀ṣun fún eléyìí tí ẹ bá wa tàn mọ́lẹ̀ sí, torí lọ́pọ̀lọpọ̀ ìgbà tí awuyewuye máa wáyé lórí ẹ̀ pé ṣé Àgbà ti tòsí ibí yìí ni àbí ti. Kì í ṣe Àgbà Ọ̀ṣun ni. Ẹ ṣeun. lẹ́yìn ìgbà tí Sokungbadé àti Kasau ti wà papọ̀ tí gbogbo nǹkan sì ń lọ dáadáa, ó ní àwọn èèyàn míì náà tún kú wọn láti àwọn ìlú mìíràn. Lára àwọn ìlú tí àwọn èèyàn ti kú wọn láti rí Ìrẹsà, Ìkòyí, Ọ̀yọ́, Ẹdẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tí wọ́n ti wá pọ̀ yìí, wọ́n wá nílò kí wọ́n máa ṣe àkóso. Sokungbadé ti wá dogbó nígbà náà. Olóṣè wá jẹ́ wípé ọmọ rẹ̀ Ogbó olójí ọba àkọ́kọ́ tó jẹ́ ní ìlú Ìrágbìjí. Nígbà tí Ogbó yìí ti di tó re bí Àgbáre, Arówódoyè táwọn míì tún máa ń pè ní Aródoyè olójẹ Arágbìjí kejì. Ẹni tó wà ní ipò Arágbìjí kẹta ni ọba Ajíbọ̀dé. Ọba Ajíbọ̀dé yìí ló jẹ ní ọdún 1621 tó sì wàjà lọ́dún 1691. Èyí ò ní pé láàrin 1621 sí 1691 òní Ajíbọ̀dé fi jẹ oyè, wọ́n fi wà nípò Arágbìjí tìlú Ìrágbìjí. Ẹnì kẹrin ní Àtìgbà. Àtìgbà yìí ló jẹ láàrin ọdún 1692 sí ọdún 1719. Ẹnì karùn-ún ní Oyèdìjí. Oyèdìjí ló jẹ láàrin ọdún 1721 sí ọdún 1776. Ẹnì kẹfà ní Ọ̀ṣúngbèmí. Ọ̀ṣúngbèmí yìí ló jẹ láàrin ọdún 1778 sí ọdún 1820. Ẹnì keje ní Fámilọ́pàá. Fámilọ́pàá yìí ló jẹ láàrin ọdún 1821 sí ọdún 1840. Ẹnì kẹjọ ní Ọ̀ṣúnlànà. Ọ̀ṣúnlànà yìí ló jẹ láàrin ọdún 1841 sí ọdún 1860. Ẹni tó wà ní ipò Arágbìjí kẹsàn-án ní Ògúnmólú. Ògúnmólú yìí jẹ láàrin ọdún 1861 sí ọdún 1880. Ẹnì kẹwàá ní Akínlọtán. Akínlọtán yìí jẹ láàrin ọdún 1881 sí ọdún 1906. Ẹnì kọkànlá ní Olóyèdé-Dàda. Olóyèdé-Dàda yìí jẹ láàrin ọdún 1908 sí ọdún 1940. Ẹnì kejìlá ní Oyèdìran Abẹ́rẹ́fá. Oyèdìran yìí jẹ láàrin ọdún 1940 sí ọdún 1941, ọdún kan péré. Ẹnì kẹtàlá ní Joseph Oyèdòkun. Oyèdòkun yìí jẹ láàrin ọdún 1941 sí ọdún 1967. Ẹnì kẹrìnlá ní ọba Timothy Adépọ̀jù Oyèládé tó jẹ láàrin ọdún 1974 sí ọdún 2008. Ẹnì kẹẹ̀ẹ́dógún ní ọba Abdulrasheed Ayọ̀túndé Ọlábòmí Ọ̀dúndún kẹrin tí wọ́n jẹ láàrin ọdún 2008 títí di àsìkò tí a wà yìí, tí a sì ń gbàdúrà wípé kí Ọlọ́run ọba ó túbọ̀ jẹ́ kí wọ́n pẹ́ sí i nínú àlàáfíà ara. Igun mẹ́rin pàtàkì ni àwọn ọmọ oyè yìí ni wọ́n bó wà. Àwọn igun mẹ́rẹ̀ẹ̀rin sì ni igun Ajíbọ̀dé, Ògúnmólú, Ọ̀ṣúngbèmí pẹ̀lú Arówódoyè. Aródoyè, a lè pè ní Arówódoyè, àwọn míì á sì mọ̀ pé ní Aródoyè, ẹnìkan náà ni. Ìṣẹ̀dálẹ̀ bàbá wa, ohun àbíwábí bàbá wa ni àṣà